Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, olùfẹ́ wa, látìlẹ́yìn wa, olùwò wá sàn, ọba tó ṣàánú fún wa, Ọlọ́run tó gbà wá lọ́wọ́ àjàkálẹ̀ àrùn tí kò jẹ́ kí ara wa kí ó gbàbọ̀dẹ̀ àìsàn. Ògo ní fún orúkọ mímọ́ yín o. Àṣeyín lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà láti rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kẹta. Ogun tẹ́ ẹ ṣẹ́ fún wa nílé lóko ní gbogbo ọ̀nà. Ògo ní fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tá a gbéyàwó lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristo lọ wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 25 oṣù kẹta. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé oníṣègùn ńlá. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 103 ẹsẹ̀ 1. Orin Dáfídì orí 103 ẹsẹ̀ 1. Ẹni tó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ẹni tó sì tán gbogbo àrùn rẹ. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ 37 títí dé ẹsẹ̀ 40. Lúùkù orí 4 ẹsẹ̀ 37 títí dé ẹsẹ̀ 40. Òkìkí rẹ̀ sì kàn níbi gbogbo ní agbègbè ilẹ̀ náà yíká. Nígbà tí ó sì dìde kúrò nínú sínágọ́gù, ó sì wọ ilé Símónì lọ. Ibà sì ti dá ìyá aya Símónì bulẹ̀, wọ́n sì bẹ̀ ẹ́ nítorí rẹ̀. Ó sì dúró tiri sí i. Ó bá ibà náà wí o. Ibà sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́. Ó sì dìde lọ́gán, ó sì ṣe ìránṣẹ́ fún wọn. Nígbà tí òru sì wọ̀, gbogbo àwọn ẹni tí ó ní olókùnrùn tí ó ní àrùnkárùn, wọ́n mú wọn tọ̀ ọ́ wá. Ó sì fi ọwọ́ lé olúkúlùkù wọn, ó sì mú wọn lára dá. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè tí ó ní fún wa ní ọjọ́ ìṣẹ́gun. Ọlọ́run oníṣègùn ńlá. Nínú ìwé Ẹ́kísódù orí 15 ẹsẹ̀ 26, ó wí pé èmi ni Olúwa tí ó mú ọ lára dá. Bíbélì sọ pé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wa lára dá. Orin Dáfídì orí 150 ẹsẹ̀ 20. Òun ni Ọlọ́run gbogbo ẹran ara, kò sí ohun tó ṣòro ṣe fún un. Ìwé Jeremáyà orí 22 ẹsẹ̀ 17. Àwọn àrùn kan wà tí a kà sí kò ṣeé wò, ṣùgbọ́n fún Ọlọ́run kò sí àrùn tí kò ṣeé wò. Kódà tí ẹ̀yà ara kan tó bá bàjẹ́ tí a kà sí pé kò ṣeé túnṣe mọ́, ó lè fi òmíràn rọ́pò rẹ̀. Nígbà tí àwọn oníṣègùn ayé tí wọ́n bá darí àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n rò pé ó le tí wọ́n lè yanjú, tí wọ́n bá darí rẹ̀ sí ara wọn, oníṣègùn ńlá kì í ṣe bẹ́ẹ̀ o. Nítorí oníṣègùn ńlá ó jẹ́ onímọ̀ ní gbogbo ẹ̀ka ìṣègùn. Ní ọdún sẹ́yìn, olóyè kan tó lọ́lá kan, ẹni tí ó yarọ láti ibi ìbàdí rẹ̀ wá sísàlẹ̀, ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn tó dára jùlọ ní London. Lẹ́yìn tí wọ́n gbìyànjú ipá wọn tí ara rẹ̀ kò yá, àwọn dókítà bọ́hùn o láti fi ọ̀rọ̀ náà múlẹ̀ pé kò sí ìrètí fún olóyè náà mọ́. Olórí àwọn oníṣẹ́ abẹ, ó mú abẹ́rẹ́ tó gùn, ó tì bọ itan olóyè náà. Nígbà tí onítọ̀hún kò mọ ìrora kankan mọ́ o, ó sọ fún un, ó ní kí ó máa lọ sílé, má ṣe ná owó rẹ̀ ṣòfò mọ́, o kò lè rìn mọ́ láíláí. Wọ́n gbé olóyè náà lọ sílé o. Ọmọdébìnrin kan, ẹni tí ó jẹ́ ọmọ ìjọ ìràpadà ti Ọlọ́run, ó jẹ́rìí fún un. Ó wí pé tí o bá lè dé ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn gbogbogbò mi, ìwọ yóò tún padà rìn. Wọ́n gbé olóyè náà wá o sí ìlú ìràpadà, àti nítorí ó jẹ́ ẹni gíga, àti nítorí pé ó jẹ́ ẹni tí ó ga, ẹni gíga ni wọ́n gbé wá sí ilẹ̀ ìpàgọ́ ìjọ ìràpadà. Nítorí tí ó jẹ́ ẹni gíga, géńdé ọkùnrin 6 ni wọ́n ní láti gbé wá sínú yàrá ìgbàlejò mi. Mo sọ fún Ọlọ́run mi pé kí ó yí àwọn èsì dókítà padà, àti pé mo tún sọ fún un pé kí ó fi ayé rẹ̀ fún Jésù o. Nǹkan náà yóò yí padà. Ó jọ̀wọ́ ayé rẹ̀ fún Jésù. Mo gbàdúrà o. Ó sì rìn padà lọ sí ìdí ọkọ̀ rẹ̀.
ohun tí àwọn oníṣègùn òyìnbó tó dáńtọ́ tí wọ́n kà sí kò ṣeé ṣe kò gba Ọlọ́run ní ìṣẹ́jú díẹ̀ láti ṣe o. Mo ti rí Ọlọ́run tó yí àwọn ìṣẹ̀lẹ̀ tí kò ní ìrètí padà sí èyí tí ó ní ìrètí tí ó sì di ẹ̀rí ńlá. Mo ti rí i tó wọ inú yàrá tó kún fún ìbìnújẹ́ látàrí ikú àwọn olólùfẹ́ tó sì sọ ibẹ̀ di ibi ayọ̀ àti ẹ̀rín. Mo ti rí i tí ó ṣe ohun tí kò ṣeé ṣe. Ọ̀rọ̀ tirẹ̀ o kò ní yàtọ̀. Ṣáà gbàgbọ́ nínú rẹ̀ nítorí ohun gbogbo ní ṣíṣe fún ẹni tí ó gbàgbọ́. Ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 17. Ó yí ọ̀rọ̀ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún 12 padà ní ìṣẹ́jú àáyá kan ṣoṣo. Ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ 14. Òkú Lásárù ọjọ́ 4 kò gbà á ní wákàtí kan láti jí dìde o. Ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 43 títí dé ẹsẹ̀ 44. Ọkùnrin tó wà ní etí odò Bẹ́sáídà tó ní àrùn fún ọdún 38 ó gba ìwòsàn rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 1 dé 9. Tí o bá ní èyíkéyìí àìsàn tàbí àrùn nínú àgọ́ ara rẹ, mo gbàdúrà pé oníṣègùn ńlá yóò dá ẹsẹ̀ wọlé o, yóò sì yí àwọn nǹkan padà lójú ẹsẹ̀ ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: kò sí ìṣòro tí kò ní ìrètí o pẹ̀lú oníṣègùn ńlá. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run, gbogbo ibikíbi tí àìsàn ti lè wà ní àgọ́ ara mi, ìwọ oníṣègùn ńlá ó yá wò mí sàn. Àti pé gbogbo àwọn tí wọ́n ń ṣàìsàn tí wọ́n wà lórí ibùsùn àìsàn, Olúwa ẹ bá wa dọ́wọ́ lé wọn, Olúwa ẹ bá wa wò wọ́n sàn. Gbogbo àwọn tó ní àìsàn kò gbóògùn, nítorí kò sí ohun tí ó ṣòro ṣe fún ẹ̀yin Ọlọ́run. Ẹ̀yin Ọlọ́run ẹ bá wa dọ́wọ́ lé wọn o. Ẹ̀yin oníṣègùn ńlá ẹ bá wa wò wọ́n sàn. Gbogbo àwọn àgọ́ ara tó ti bàjẹ́ tí kò ṣeé lò mọ́, ẹ bá wa pààrọ̀ rẹ̀ fún wọn. Kí gbogbo ògo kó jẹ́ ti yín, kí ẹ̀rí wọn kí ó sì dé. Ògo ni forúkọ mímọ́ yín o. Olúwàbùkọ́lá Ayako ni orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.